There's what we call happy ending. Ọkùnrin nìkan kọ́ ló máa ń ní happy ending. Ní happy ending. Yes, ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbọ̀dùkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, alhamdulillahi rabbil alamin. Yes, thank you for joining me. May Allah continue to bless you. Kiri, this is test view. Ó fi hàn yín pé I'm a Muslim, either you like it or not. Iṣẹ́ tèmi lèmi ṣe lálẹ́fà. Ṣóyè yín torí fún ẹ̀yin tó jẹ́ pé ẹni àjíà yìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ. Ẹ wá rí pé àjíà yìí marriage counselor ìbálòpọ̀ ráúráú ló ń teach. Fún àlùbáríkà ìgbéyàwó ni, fún ìlera ọkùnrin ìlera obìnrin ni, fún kí marriage lè pẹ́. Kí ni ìwọ dá sí lọ́rọ̀ ìgbéyàwó? Ẹ̀yin kan ọ̀rọ̀ ọkùnrin àbí ẹ̀yin kan ẹ gbọ́ bó ṣe ń lọ ọkùnrin versus ọkùnrin. Ṣé irú àwọn tó ń ṣe ọkùnrin versus ọkùnrin yẹn ṣé wọ́n fẹ́ kí ìgbéyàwó lójútùú? Ṣé wọ́n fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó wá sí ìmúṣẹ lórí ọ̀rọ̀ ìgbéyàwó? Tẹ́yin kò bá mọ̀ nǹkan tèmi ṣe lálẹ́fà yìí, kí ìgbéyàwó kó dùn kó lárinrin, kí ọ̀rọ̀ Ọlọ́run kó wá sí ìmúṣẹ lórí ìgbéyàwó. Ṣó yé yín? Oníkálukú ló ní nǹkan tó ń ṣe lórí social media. Pàǹgàrà tèmi mú nìyẹn. Yes, ẹ̀yin tèmi, ibi tí mò ń lọ gangan lélẹ̀. Ìwọ arákùnrin, ìwọ arábìnrin, ìwọ ni mò ń bá wí. Mo fẹ́ kẹ́ ẹ wò láyìíká yín o, àná níbi tí mò ń lọ. Why are you depriving yourself of some vital enjoyment? Kí ló dé tó ń deprive ara rẹ of vital enjoyment? Ìwọ ò níyàwó, ìwọ single mommy ni ẹ́. Ẹ má kọ̀ tiẹ̀ o, ìwọ tó bá kọ̀ tiẹ̀ tó bá lọ judge tó mọ ibi tí mò ń lọ, kélé mú ẹ, ó ti gbẹ̀sẹ̀ nìyẹn. Lẹ́kìn tó lọ bẹ̀ yẹn gangan. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ o, tí mo dẹ̀ ń wonder pé kí ni ilé ayé ìgàn? Vanities upon vanities. Kí ni ìtumọ̀ ilé ayé ìgàn? Mo ń dẹ̀ ń wonder. Mo ti réyàn tó jẹ́ pé to me kò lẹ́sẹ̀ lọ́rùn. To me, ó máa ń lọ ní sọ́ọ́ àti sọ̀rọ̀ di wàhálà. Kò dá sọ́rọ̀ èèyàn. Bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ èèyàn lọ wàláhì, á ní kí ló kàn ẹ́. Èèyàn náà ó mọ̀ fi bẹ́ẹ̀, ó mọ̀ lọ, ó mọ̀ kú. Mo mọ̀ rí tálákà tó rí kankan jẹ, tó ń sọ́fà, tó ń fà lọ́tùn, tó ń fà lósì dẹ̀kárí. Gbogbo àdúgbò ló máa ń dá sọ́rọ̀ rẹ̀. Ó mọ̀ fò sánlẹ̀, ó mọ̀ lọ, ó mọ̀ kú. Mo mọ̀ rí olówó tó ní gbogbo ẹ̀ táwọn ọmọ ẹ̀ lówó tí wọ́n ń tọ́jú ẹ̀. Ó mọ̀ fò sánlẹ̀, ó mọ̀ kú. A rí president ó fò sánlẹ̀ ó kú. A rí governor ó fò sánlẹ̀ ó kú. A rí ìmáàmù ó fò sánlẹ̀ ó kú. A rí èèyàn tó dé church rí, tó lọ mọ́sálásí rí, tó kírun rí, ó fò sánlẹ̀ ó kú. A rí every bagger without anything, wọ́n fò sánlẹ̀ wọ́n kú. With much thing wọ́n fò sánlẹ̀ wọ́n kú. Òyìnbó kú, aláwọ̀ dúdú kú, kúkúrú kú, dúdú wọ́n kú. Tá bá wá kúrò lápá bẹ́ẹ̀ yẹn, tá wá bọ́ sí pàǹgàrà. Ọlọ́run má jẹ́ á fa àìsàn ló gbà. Àìsàn gan is not about pé mo lówó àbí mi ò lówó. Àìsàn. Ọlọ́run má jẹ́ á rógun accident. The same thing pẹ̀lú accident. Èmi àti ẹ tó ń wò mí àní rógun accident. Ẹ ṣàmì. Bákan náà, Isaac, mo kírun kò mọ̀ràn Isaac. Mi ò kírun kò mọ̀ràn Isaac. Mo dé church kò ràn Isaac. Mi ò lọ church kò ràn Isaac. Ẹ wo bọ́lọ́run ṣe ń pín. Bẹ́ẹ̀ nínú ọkàn mi, èmi mọ̀ pé Ọlọ́run wà. Mo mọ̀ pé Ọlọ́run wà. Bẹ́ẹ̀ nǹkan tó dájú tí mo mọ̀ tó dájú tó sure o. Ẹ má lọ jìnnà tó sure gidi gan. Ó ní karma. I don't know if I'm pronouncing it well. K-A-R-M-A. Karma. Ó sure jù. Ó ní pé ìyá, especially ìyá, ẹ mójútó wà yín. Bàbá, ẹ mójútó wà yín. Karma yẹn sure pa. Nǹkan tó bá ṣe ni wàá gbà láyé yìí náà ni. Ẹ wò náà. Tí ìyá bá ṣẹ̀, ẹ máa rí, ó máa tẹ̀ lára ọmọ. Kó nǹkan tó kú, ó máa jẹ́ ń bẹ̀. Bó ṣe bàbá náà ni ó máa tẹ̀ lára ẹ̀. Tó ṣèkà, ó máa tẹ̀ lára ẹ̀ at the end. The best ni pé èèyàn tó bá ṣèkà yẹn, tó bá tètè kú, ó lè má rí, àmọ́ àwọn ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀. Òun ló dífá fún pé má ṣèkà sọ́mọ làkejì. Otherwise wàá jẹ́ ń bẹ̀. Ó ti sure, àwọn ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀. Tó bá ti kú, táwọn ọmọ ẹ̀ bá ń jẹ ìyà lọ́wọ́ yẹn, ibi tó wà lọ́run wọ́n gan wàá mọ̀. Wọ́n tó wá promise wa ní judgment day. So, ìkà tó ṣe yẹn, ó possible kó ní wọ́n fi judge. Ṣé wá rí ẹ̀sìn àti ìwà, wọ́n fi ń guide wa ni. Ká mọ́ bá ṣe wàwù, ká mọ́ lè bá mọ́ ṣẹ̀ṣẹ̀, ká mọ́ bá mọ́ ṣẹ̀ṣẹ̀. Ìwà tó wù yẹn, ló máa sọ lé rẹ̀. Either hellfire àbí paradise. Èmi nígbàgbọ́ yẹn as a Muslim. Mo nígbàgbọ́ yẹn. Àwọn míì wà tí wọ́n nígbàgbọ́ yẹn, but èmi nígbàgbọ́ yẹn.
kó tọ́jú ìwà rẹ. Wọ́n wá lo ẹ̀sìn ni àti ìwà pé kó ní ẹ̀sìn. Wọ́n fi ẹ̀sìn, wọ́n fẹ́ fi guide ìwà rẹ. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ní ẹ̀sìn, kò sí bẹ̀rù Ọlọ́run púpọ̀. Wọ́n bẹ̀rẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ yẹn from the scratch, from the kéékèèké. À ń sọ̀rọ̀ nípa kí ọkùnrin máa bọ́kùnrin sùn. Kò sí conscious nìyẹn, kò sí conscience much because Ọlọ́run ò bá wa sọ bẹ́ẹ̀ yẹn. So ibi ibẹ̀ yẹn, àwọn tó wá engage, àwọn míì, pardon me, ẹ wá rí pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ kéékèèké, ó máa wá di pé wọn ò wá bìkítà nípa ìwà wọn. Ó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí wọn náà ní ẹnì kankan, wọ́n lè mọ̀ pààyàn. Àwọn míì wọ́n tún lọ fọ́dà. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jalè pẹ́pẹ̀pẹ́. Tó bá yá, wọ́n bẹ̀rẹ̀ sí ní pààyàn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan burúkú tí ò da. Ẹ̀ṣẹ̀ kéékèèké ló bẹ̀rẹ̀ rẹ̀. So wọ́n ti kọ́kọ́ sọ ẹ̀sìn nù láti bẹ̀rẹ̀. Òun ló mú wọn mọ̀ ṣe ìwà burúkú. So wọ́n fi ẹ̀sìn yìí, wọ́n fẹ́ fi guide wa ni ká má bàa ṣẹ̀ṣẹ̀, ká má bàa ṣẹ̀ṣẹ̀ burúkú, ká má bàa ṣèkà. Ìwọ tó bá sì kọ̀ kó ti kún, tó wá bẹ̀rẹ̀ sí ní, ó ti lose ẹ̀sìn, ó wá ń ṣe pálapàla, ó tún wá lose ìwà. Karma ó máa ṣẹlẹ̀ sí ẹ, either you like it or not. Ìwà burúkú yẹn wà á jẹ́ ń bẹ̀. Ibo ni mo wá ń lọ lórí tìgbéyàwó ọkọ tí mo sọ níwájú? Ó ní pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́kọ, tẹ́ ẹ níyàwó, ẹ try, ẹ nọ́kọ, ẹ enjoy ayé yín. Ẹ enjoy ayé yín, enjoy your ayé. Ṣé Ọlọ́run sọ fún ẹ pé tó bá enjoy ara rẹ pẹ̀lú common sense, ṣé ẹ̀ṣẹ̀ ni? Ẹ̀ṣẹ̀ kọ́. Kò ṣẹ̀ṣẹ̀, ẹ enjoy ayé yín. Like a ti sọ so many things lórí prostate glands. Tó bá exercise prostate glands yẹn, báwo ló ṣe exercise prostate glands yẹn? Ó ní lórí ìbálòpọ̀. Lórí ìbálòpọ̀, at least a ti sọ débi pé prostate glands òun náà ní fluids tó ń produce. Tí fluids yẹn tó dẹ̀ help prostate yẹn láti keep in shape. So yẹn, but ó máa jórí ọ̀fẹ́ prostate yìí jù tó bá ń bóbìnrin lò pọ̀. Ẹ̀yin kan, you only go for masturbation. Ẹ lọ máa masturbate, ẹ lọ máa masturbate, you understand me? Ẹ mọ̀ base lórí pé kẹ́ mọ̀ dà. Mi ò sọ pé help prostate yín o. Help prostate yín to like 50% ni. Help like 100%. What your prostate desire ó ní pé kẹ́ help 100% láti wà in shape. Láti wà in shape. Ẹ̀yin obìnrin náà ní ọkọ, kò sọ́kọ. Ẹ marry kó lè bá jọ gbogbo orí ọ̀fẹ́ yẹn nítorí cancer of the breast, cancer of the pelvis, cancer of the uterus. Kò sí nǹkan méjì tó lè ṣe ju pé ìbálòpọ̀ àti vital apps. Okay, ìwọ wá ní o wá fẹ́ lọ́kọ. Eléyìí tí mo fẹ́ sọ yìí mi ò fẹ́ sọ. Bẹ́ẹ̀ mo ní láti sọ láti help àwọn èèyàn tó ń gbọ́ mi nísìn. Ìwọ ni o wá fẹ́ lọ́kọ due to one thing. Má gbéra rẹ lọ sí massaging. Lọ ṣe massaging arábìnrin mi. Jẹ́ kí wọ́n máa ṣe massaging alálùbáríkà fún ẹ. Nínú massaging yìí náà, tó láti náà ni pé o ṣe exercise. Má ṣe exercise. Massaging is part of exercise. Ṣe massaging. Yes, there's what we call happy ending. Ọkùnrin nìkan kọ́ ló máa ń ní happy ending. Ní happy ending, ní orí massaging yìí, ó lè dà wàràràràrà. Ó lè dà. Má jẹ́ kí omi alálùbáríkà yìí kó lọ block kó di cancer. Dà. Ṣé Ọlọ́run sọ fún ẹ pé tó bá dà? Okay, ta ló fi sí lára pé obìnrin lè dà? Ta ló fi sí obìnrin lára pé obìnrin lè dà? Ìwọ kọ́ náà. Bí Ọlọ́run ṣe ṣe techniques ara obìnrin ni. Ìwọ wá fẹ́ di lọ marry kí ọkọ rẹ lè gbé ẹ débi stage yẹn. Tèmi, I'm so serious about what I'm saying. So you mean, mo wá de pangara ọkùnrin. Àwọn ọkùnrin náà máa ń lo massaging, tó ń lo massaging. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ sọ pé ẹ ní níyàwó tẹ́ wà ń lo òyìnbó. Mo ní kẹ́ ẹ marry o, is most important. Ẹ wá ní ẹ ní marry o, tí ìṣetán ìyàwó rẹ wà ní Nàìjíríà, ó sì ti ń lo 5 years, 4 years níbẹ̀ yẹn. Lọ massaging, má ṣe exercise, ẹ má ṣe exercise, keep fit. Yes, shade those fats away. Fatness ọkùnrin níbi ikùn, ibi tí wàhálà ti ń bọ̀ nìyẹn. Shake the fatness away. Ẹ ṣe exercise, ẹ ṣe workout. Ẹ lọ ṣe massaging. Yes, ṣe happy ending. Gbogbo ẹ ti block mọ́ ẹ lára, gbogbo àtọ̀ rẹ ti sluggish. Gbogbo ẹ ló wúwo, gbogbo ẹ ló ń dùn ẹ́. Jẹ́ kí wọ́n bẹ tẹ́, kí wọ́n massage rẹ̀. Ta ló promise ẹ pé tó bá ṣe bẹ́ẹ̀, ìṣèsìn àbí ó pọmọ èèyàn ni? Ìwà rẹ ni kó guide. Àmọ́ èyí tó máa ṣe é ṣe fún wa, tó máa dá fún ara rẹ, tó láti ní kó gbádùn ara rẹ̀. Má jẹ́ kí gbogbo àwọn àtọ̀ yẹn, má jẹ́ kó di nǹkan sí ẹ lára. Tí o bá da àtọ̀ yẹn tó dá, ó máa fọ́ọ̀mù nǹkan mí sí ẹ lára.
tí àtọ̀ bá sluggish jù kò lè dọmọ, tí àtọ̀ bá sluggish kò lè dọmọ, tí àtọ̀ bá sluggish jù tó bá dà á síta kíákíá, I'm telling you, ó máa fọ́ọ̀mù blockage fún ẹ, and that is bad. Kò ní jẹ́ kí àtọ̀ rẹ pass. Tó máa di pé wọ́n á mọ̀ bẹ̀rẹ̀ sí ní tí kinní kan bọ̀ ẹ́ lábẹ́ kó tó di pé àtọ̀ rẹ jáde síta. Yes, lọ fún massaging, ṣe happy ending. Who is promising you pé bí wọ́n ṣe nira rẹ lára, bóyá ó lọ́run àbó lọ́run, àní mójútó ìwà rẹ, ọmọlàkejì ní kó mọ́ ní lára, má jẹ́ kí progress ọmọlàkejì, má jẹ́ kó cause any sadness. Mọ́ ní kí wọ́n bẹ́ẹ̀ ṣe ọmọlàkejì pa nítorí pé ẹni ẹlẹ́ni ti gbàdúrà, àdúrà rẹ ti bẹ̀rẹ̀ sí ní gbà, ó wá ń bí ẹ nínú, ṣé ìwọ lọ́lọ́run ẹ̀? Ìwọ ni Ọlọ́run rẹ̀ tó fẹ́ dí lọ́wọ́. Ìyẹn ni kẹ́ mójútó wà yín lórí ẹ̀. Ẹ̀yin kan again, ẹ pè wá sóde, ẹ ní àti mu mineral, ẹ ní èèwọ̀ ni. Ẹ pè wá sóde, ẹ ní àti jẹun, èèwọ̀ ni. Mò ń sọ wọnú ara wọn ni o. Ẹ pè wá sóde, ẹ ní àti jó, ẹ ní èèwọ̀ ni. Ẹ fẹ́ pa action mọ́ wa lára, ẹ ní àti jó, ẹ ní èèwọ̀ ni. Ẹ dákun, ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ta ló promise ẹ bẹ́ẹ̀? Ẹ̀yin lẹ pè wá sóde, ẹ dẹ̀ make òde yẹn boring. Ẹ dẹ̀ sóde yẹn di sadness. Nígbà tí mo tẹ̀lé ẹ dóde, lọ òde, mo tẹ̀lé ẹ lóde, ìwọ wá ń ṣe bí pé you are sad. Ó wá ń ṣe bí pé nǹkan kan ṣe ẹ́, ó wá dúró gbigidi, ó wá sad. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Kí ló dé tó fi invite wa at the first instance? Ta ló promise ẹ pé bẹ́ẹ̀ ṣe fún wa lóúnjẹ yẹn, tẹ́ ẹ̀ fún wa ní minerals tẹ́ lẹ́sẹ̀ ni, tẹ́ ẹ̀ jó tẹ́ lẹ́sẹ̀ ni? Ta ló promise ẹ pé marriage is a success? Ta ló promise yín pé tẹ́ bá jó dáadáa, the marriage is a success? Ta ló promise yín? Ta ló promise yín pé bẹ́ẹ̀ ṣe dìgbọ́n kundun tẹ́ ní ẹ̀ ní jórin kankan, pé that marriage is going to be a success? Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Kí ló dé tẹ́ nira yín lára débi level yìí gan-an? Kí ló dé? Okay, o ò fẹ́ tàkasúfè, o ò fẹ́ orin tàkasúfè. Orin tó jọmọ́ ẹ̀sìn rẹ tiẹ̀ ń kọ́. Bí a kọ́ mọ̀ pé ànábì Muhammadu, àbí kọ́ mọ̀ pé Jésù kan. Yes, tí ẹ fẹsẹ̀ rájò, jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn wá sóde. Kò sí yàtọ̀ pa wá sí ìnáwó wedding àti ètò ìsìnkú. Kò sí yàtọ̀ pé a wá sí marriage àti ètò ìsìnkú. Kí ló dé? Kò pọn dandan kó tàkasúfè kó mọ́ jó bí èèyàn tó ní Ọlọ́run. Kí ló dé tẹ́ ẹ fẹsẹ̀ rájò? O ò fẹ́ gbọ́ orin àwọn wọ̀nyẹn, o ò fẹ́ gbọ́. Èmi ò ní kó gbọ́ orin yẹn. Èyí tó jọmọ́ tí ẹ̀ ń kọ́ níwọ̀nba ká fi mọ̀ pa wóde. Who is promising you gbogbo life sadness tẹ́ ń gbé yẹn? Ta ló sọ fún yín pé òun lè máa bá dé àlùjánnà? Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ̀yin ò rí bó ṣe ń lọ ni? Ẹ̀yin ò rí ni? Ó ṣèkà kò ṣèkà, ó kú. Ó ṣèkà kò ṣèkà, ó lówó. Ó kírun kò kírun, ó lówó. Ó lọ ṣọ́ọ̀ṣì kò lọ ṣọ́ọ̀ṣì, wọ́n ń lówó. Ta ló wá promise ẹ ní ìgbésí ayé boring tó ń gbé yẹn? Relax yourself. Ẹ ṣe nǹkan tó ń múnú ìgbésí ayé yín dùn. Ẹ̀yin tèmi, go for what will make you happy. Go for what will make you happy, because you are not even sure. O lè gbégbé ayé boring gan kó jẹ́ pé ó wọ̀ ná. Yes, but mójútó ìwà rẹ o. Mójútó ìwà rẹ o. Mọ́ ní ọmọlàkejì lára, mọ́ pa ọmọlàkejì, mọ́ jalè, mọ́ jí owó, mọ́ ṣèkà, mọ́ mọ ọmọlàkejì lójú torí pé Ọlọ́run ti bless ẹ. Mójútó ìwà rẹ. Ìwọ̀nba help tó bá wà lọ́wọ́ rẹ tó bá fẹ́ fi assist ọmọlàkejì, assist. Bí wàá ṣe rí ìjọba ọ̀run nìyẹn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣe ń gbégbé ayé òṣì ìwà boring rẹ o. Ó tọ̀rọ̀ ni mo sọ fún yín. Single mommy, mọ́ parẹ́. Enjoy yourself. Mi ò ní, kí mo sọ? Mi ò mention mọ́ ṣe káàkiri o. Mo ní go for exercise, go for massaging, do happy ending. You understand? Àtọkùnrin náà. Ṣé àwọn pé mi advice yín ẹ mọ́ géèjì káàkiri o. Nítorí bó bá géèjì káàkiri, ṣèbí ń bẹ́ẹ̀ jò wà ń bẹ́ẹ̀ jò lágégi gangan wà ń bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ wò ó tán o. Ṣó yé yín? This is on point by 2. Always using my words to help others. Bye for now.